Kí ló mú yín èwo ni ṣé lè sọ̀rọ̀ ní ẹ̀kú tẹ́ bá lọ́rọ̀ sèmi máa wọlé lọ. Kò rí bẹ́ẹ̀ ọkọ̀ tó ṣẹlẹ̀ ní wípé tí wọ́n náà bá rí wá rí pé àwọn ohun kan ń jà wá nílé bẹ́ẹ̀ ni so kò ṣe pé bóyá lọ yẹ̀ wò lẹ́nu wẹ̀ mo kàn ó sọ̀tún sósì àwọn máa wò pé ẹni iṣẹ́ gidi gan ó ṣe ẹ̀ inú àwọn gbogbo rẹ̀ ṣiṣẹ́ yẹn bí o kàn fẹ́ ọ̀rá jalẹ̀ ẹgbà díẹ̀ níbi ẹsẹ̀ ó wá lọ ṣọ́ǹdì lásán jù so wọn ìgbà míì tó máa wò pé bó ṣe ṣọ́ǹdì yẹn tó bá ní ẹ̀rọ ẹ̀ tó kàn lè fún wa ká fi pa balẹ̀ ló balẹ̀ tó bá nọ́ọ̀tì ẹ̀ sẹ́ omi ti kọjá àbàtọ̀ ẹ̀ kò bí àwọn ọ̀dẹ̀ ń ṣe yẹn náà. àṣepọ̀ wà tó bẹ̀rẹ̀ sí ń sùn tí òkú lè dìde dáadáa. ti pé 1 year and 6 months. Olùkọ́ ti dáadáa kó lọ ti dé dáadáa sójú tó lọ lọ. Kò sí pé mo sọ pé mo dé bẹ̀rẹ̀ ní àjẹ́ àbí kankan. Wọ́n sọ gbàgbé wọn lẹ́bi lọ́la méjì. Ìnira ìwọ̀. Ó ṣe ní. Ó ṣe. Àbó ò ṣe. Ó ṣe yín. Ìwọ náà kúnlẹ̀ fún bẹ́ẹ̀. Àǹtí tó pẹ́. Àǹtí ni àǹtí tó lọ ọmọ ìkúlẹ̀ kúnlẹ̀ fún ẹni ìwọ níbo tó lọ lójó. Ẹjọ́ ó ṣe yín. Ṣé èmi ló bá sọ? Ewu ọlọ́run ìwọ̀n máa ní bẹ́ẹ̀ ilẹ̀ tó ṣe. Èjò kí ni ewu ní gbogbo káàkiri àti ìyèbá ìlọ? Ẹni sùúrù. Jọ ṣé ibi tẹ́ lọ? Ṣé ẹ jáde? Wọ́n wá sọ fún ìméjèèjì pé èmi ni mo ṣe. Àwọn ọmọ pé mi ò ṣọkùnrin tó ń jáde náà. Bẹ́ẹ̀ tí mo ti fẹ́ sílé ṣe mo pé mi. Mi ò mọ ẹ mọ́. Mi ò sọ, mi ò mọ ẹ mọ́. Nǹkan tí mo bí ẹni kò dáhùn ṣọ́sọ́ pé mi mo ṣe yín. Àjáde mi kàn wò ní ọkọ̀ fọ́pọ́lọ́ ọkùnrin pé ní wípé ó láìpẹ́ kó sọ́ǹdì lásán jù. Ṣó ṣe mí ni? Ó ṣe yín wá. Èmi ò rántí. Jọba mi rántí. Ó ṣe ó ti bẹ̀rẹ̀ pín jẹ. Ó dẹ̀ ní sọ fẹ́ǹsì pé ó ṣe. Ẹ ṣe àdáríjì o. Ẹ wá ìwọ ní dáríjì mi wọlé. Ó dà pé kán wọlé ẹ̀yìn méjèèjì. Ewu lẹ́bi oṣù. Wọ́n ní bẹ́ẹ̀ lẹ́bi oṣù o. Kẹ̀jẹ́ kó ní lẹ́bi oṣù. Mọ́mì. Ṣùgbọ́n tí nǹkan tó dálẹ̀ sí. Mo dẹ̀ sọ fún ẹ báyìí, mo ní mi ò ṣe. Mo sọ pé mi ò ṣe. Ó ti rí ìsìn. Ṣé bí mo ṣe fẹ́ wà nílé yìí? Dìde. Ṣé mi ni mo ẹ́ fi ní àbíkọ tó wà bẹ́ẹ̀? Bóyá tó bá ti ẹ̀kọ́ yan, bóyá máa jẹ́ ká rẹ̀ tún. Tí n bá ṣe kí ni? Àṣẹ tó bá gúnyán, ọ̀pọ̀ tó máa jẹ́ ká rẹ̀ jàdúrà. Kí n gúnyán, ìka ni ẹ́. Nǹkan tí mo ṣẹlẹ̀ ṣáìsì mo sọ. Ok, ti gbọ́. Ti lọ.